kì í kúkú ṣẹjọ́ ajá ẹni tó so ní òṣòre ẹni tó so sóore okùn ní òyì okùn yìí orúkọ ajá ló ń rajá tí ajá fi ń já kiri. àwa náà kọ́ òwe Èdùmàrè ló dirí ẹwà fákùkọ wá tó kí yín pé ẹ káàbọ̀ sórí ètò yìí. Yorùbá dùn ká àtótó arére Yorùbá dùn ká ìbà Ọlọ́run náà láò tún máa jó lọ́jọ́ gbogbo torí òun lọ́ba tó dá wa sí tó mú wa wà láyé wà láàyè àti láàyè wa. bí bá a ṣe ò bá ṣìṣe ẹgbọ́n kí ni bá a láòlá a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa o tẹ́ ń fi gbogbo gbà tẹ́ ń bá wa gbọ́ tẹ́ ń bá wa wò ó àjọṣe wa ò ní bàjẹ́ agbára Ọlọ́run Yorùbá kò ní parun àṣà wa kò máa gbọ́dọ̀ parẹ́ ìgbà wo lọ́làjú fẹ́ farapamọ́ jẹ wá ní àdìo aláṣọ nílé àmì wá kìsà alẹ́ ní nílé àmì sùn lẹ́ẹ̀kan alọ́kọ́ nílẹ̀ àṣìwà fọwọ́ kómi irú kíni ká pé yìí òbí iná mo bira mi o àbálọ àbábọ̀ gbogbo ọ̀rọ̀ yìí ọ̀làjú ló bá dé èmi ò ní fọwọ́ sí ju èlé bàbá mi. ẹ kú ìgbádùn Yorùbá dùn ká ìwé bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkèdíjì àtótó arére ó ní bàbá pé ìwé yìí bẹ́ẹ̀ ni ṣé ó gbàgbé ibi tá a dé iṣẹ́ bọ́ra bẹ́láwa Bùkọ́lá Òṣùwò náà lórúkọ mi ọmọ bíbí owó labí lèmi ṣe mo lèmi ní ṣàró àwọn ọ̀gá oníbọ ẹja ṣàró gbágbọn ìyàwó atárógbó ṣe lóge ṣàró ọ̀gbẹ́ tójú tẹ̀mú níbò àwọ̀ ọ̀wọ́ tán èmi gbogbo ní jẹ́ lómi. Àlàbá ti ronú o pé kóun padà sílé Bọ́láńlé ni ó pé òun ẹ wò àfọkànsí ló lè jíjà kò sẹ́ni tó rìn kùn lóru ẹjá jọ máa fọkàn bára wa bọ̀ torí pé ẹni tó bá lọ ló bá kú. ojú ìwé 95 ibẹ̀ láti tẹ̀síwájú torí bẹ́ẹ̀ náà la parí ẹ̀ sí lásìkò tá a ríra wa gbẹ̀yìn. Ege 4 lójú ìwé náà sí ni rókóṣó ni iná tàn sílẹ̀ ní pálọ̀ Bọ́láńlé nígbà tí Àlàbá débẹ̀ lóru ọjọ́ yìí bí ó sì ti fọwọ́ kan ilẹ̀kùn ní Bọ́láńlé yọjú lókè pẹ̀tẹ́ẹ̀sì tí ó sì sọ̀kalẹ̀ wá sílẹ̀kùn fún un. aṣọ àǹkárá ló wọ̀ sọ́rùn ó fi dá agbádá alápá labalábá àtíkè ìjọlọ mọ́ ojú rẹ̀ ó sì tọ́ ètè rẹ̀ ní pupa irun orí rẹ̀ tí ó ti kó ní olówùú tò nigínigín bí ìgbà tí nǹkan kan kò kàn rí láti ọjọ́ tí ó ti dáyé. Àlàbá mọ̀ pé báyìí ni ó ti múra de òun láti ìrọ̀lẹ́ yóò ti retí ètí àti fẹ́rẹ̀ ìdí ṣeṣe rẹ̀ obìnrin ò máa ṣe o. apọ́n ni wọ́n sọ pé ó ṣòro bá dá àdé alẹ́ ọjọ́rọ̀ ni ara rẹ̀ kò ti ní balẹ̀ mọ́ obìnrin ni òun wá bá dá àdé alẹ́ báyìí kò sùn tí kò lè wo ó wù labalábá jọ má bínú bọ́lábọ́lá mo lọ fa ọtí díẹ̀ ni ó gbàgbé pé ọjọ́ ti ta sí i tí mo ti ṣe fàájì mọ́ tí o sì mọ̀ pé mo lọ sí nílé bí àlò ń fẹ́ mu ni àbí sítáùtù wísíkì ni àbí sínáàbù
àbí burandi èwo ni mo lè fi rọ́ọ́yó nílé mi? Bó fẹ́ ṣampéènì n ó ṣẹ̀ṣẹ̀ lọ rà wá níbí. Bó bá ti ṣe pé ilé ọtí ló fẹ́ ká lọ o ò ṣe wá sọ kájọ lọ, o ò ṣe wá pè mí. Àbí kí ni wọ́n ní mò ń ṣe lọ́wọ́? Kí leégún ṣe tí kò lè fàárọ̀ jó? Kí Mílíọ̀nìà wà látìmọ́lé, kí Adárípọ́n wà ní ìdùbúlẹ̀ àìsàn, kí ìdí àtòrí wa máa bá labalábá mu òtẹ́ẹ̀lì gbẹ kiri. Bí ìwọ náà bá gbọ́ pé ẹlòmíràn ṣe bẹ́ẹ̀, jẹ́ òní bá wí. Àmọ́ bó bá ṣèwọ nìkan kò burú. Bí Bọ́láńlé bá wà níbẹ̀ ló dé wọ̀. Dójúdójú ni gbogbo ilẹ̀ yìí mọ̀ ọ́. Àmọ́ èmi ta ló mókòlò lọ́yọ̀ọ́? Mọ́ríámọ̀ lẹ́nìkan kan ò sì tún mọ̀ nílẹ̀ yìí. Bí ìwọ pẹ̀lú rẹ̀ bá ń yíde ọtí kiri kò léèwọ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ yìí pèsè jẹ́ ta ló yára sọ fún Bọ́láńlé pé òun ìyáálé Mílíọ̀nìà, pé òun dé ọ̀dọ̀ Mọ́ríámọ̀. Wọ́n sì wàá gbàgbọ́ pé ní irú ipò tí màmá Àdìjá wà báyìí ó lè máa mutí rárá ká tó sọ pé kó máa bá mi kiri òtẹ́ẹ̀lì. Ibo lẹ wá jọ lọ nígbà náà? Nítorí pé gbàrà tí ìwọ jáde nílé wọn ni òun náà jáde. Ṣé ẹjọ́ dáàdé fúnra yín ni? Sàfúrátù gan-an ló sọ pé ẹjọ́ jáde ni. Ìyáálé Mílíọ̀nìà kọ́ ló ń jẹ́ Sàfúrátù. Jẹ́ kí n sọ òótọ́ kan fún ọ. Ẹni tó bá ń dúró lórí ọ̀rọ̀ wọn ní yóò máa dààmú ara rẹ o. Bí irú èyí ló bá sì fẹ́ máa dá láṣà, kò dájú pé èmi rẹ ó lè jọ rìn pọ̀. Tòótọ́ ni mo lọ sọ́dọ̀ àwọn ènìyàn Mílíọ̀nìà, mo lọ kí wọn kú ilédè ni, ṣùgbọ́n pé èmi pẹ̀lú màmá Àdìjá jọ jáde. Bí o bá gba ẹrú rẹ̀ gbọ́ sí mi, òun pè mí ní wèrè ni. Èmi náà mọ̀ mo kàn ń ṣeré ni. Kódà bá tó bá mi ṣeré òjòwú bẹ́ẹ̀ mọ́ o. Bóbìnrin ò bá jowú, ọbẹ̀ tí ṣe lè dùn. Wá jẹ oúnjẹ tí mo ti sè sílẹ̀ dè ọ́ látàná o. Bí ọ̀gànjọ́ ti gàn tó yìí, Alaba tún jẹ ráìsì pẹ̀lú ẹja àti ṣàkì. Ọtí díẹ̀ ńkọ́? Mo ti kọjá ṣèríà. Ṣé kò wá yẹ ká jọjẹ tó ara wa? Ó gbé ìgò ọtí tuntun kan jáde, ó ṣí i, ó sì kó ife ríńbítí méjì jáde mọ́. Ó ṣú ọtí sínú ife méjèèjì, ó gbé ọ̀kan fún Àlàbá, òun náà sì gbé èkejì sẹ́nu. Níbi tí mo ti ń dúró dè ọ́ ni mo ti parí ìgò tí a ṣí láàárọ̀. A jẹ́ pé àwọn méjèèjì ni àwọn ti fi ọtí pa ìrònú rẹ́ nírọ̀lẹ́ ọjọ́ náà nìyẹn. Díẹ̀ péré sì ni ọtí tí wọ́n lè mu sí i kí wọ́n tó sùn. Kò pẹ́ tí wọ́n sùn tí oorun fi gbé Àlàbá lọ. Irun tí àwọn onímọ̀lé pè lásùn bá lò jẹ́ Àlàbá. Ó dìde, ó lọ sí balùwẹ̀, ó wẹ̀. Ó pẹ́ kí Bọ́láńlé tó dìde. Bọ́lá èmi ló ń ké sí yẹn, kò jù bẹ́ẹ̀ lọ. Ó ṣe àná, òkú ìkẹ́ mi. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, kí ló tí ì rí? Ire ní kárí o. Wòye àná ni ìwọ àti Adárípọ́n ń pète bí ẹ ó ti ṣe kọjú mi sí òrùn alẹ́. Ire ní kárí o. Ṣebí àná sì ti lọ, òní ló kù. Ìyẹn ni pé o ò fẹ́ mọ ibi tí owó ọ̀hún wà mọ́. Bó o bá fẹ́ sọ fún mi ni, bó o bá fẹ́ àdọ̀kíá. Kò jù bẹ́ẹ̀ lọ. Èmi ò ní fagbára mú ọ rárá. Àti pé kí ni mo fẹ́ mọ̀ fún gan? Bó bá ti jẹ́ pé ọwọ́ rẹ ló wà, tèmi ti parí. Ẹ̀tàn nìyí àbóòtọ́. Àwọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ bonú kò jẹ́ kárí kan àṣeni. Ojú la rí, ẹnìkan ò rínú. Bọ́lá ó béèrè ó béèrè ó, èmi ó sì fi bẹ̀ hàn ọ́. Kíákíá ni pẹ̀lú bó fẹ́ láàárọ̀ yìí gan. Nìṣó kí n fi hàn ọ́. Kò sí ohun tó wù ọ́ tí kò wù mí. Bí àárọ̀ yìí ló bá fẹ́ fi hàn mí, kò sí nǹkan kan tí mò ń ṣe lọ́wọ́. Èmi ṣáà ti finú hàn ọ́, kò jù bẹ́ẹ̀ lọ. Bí a bá sì wá finú hàn ọ̀rẹ́ ẹni tó ní òun ò gbani gbọ́, bí ayọ̀ ẹ̀fún jáde hàn kò ní gbàgbọ́. Tinútinú lèmi nífẹ̀ẹ́ sí ọ, ìfẹ́ tìrẹ sí mi ní n kò mọ̀. O sì wẹ̀ tún ọ̀tún wẹ̀ sí lọ́wọ́ fi mọ́. Èmi fẹ́ finú tán ọ, bákan náà ni mo sì fẹ́ mọ bí ìwọ bá finú tán mi ní tòótọ́. Ǹjẹ́ bí mo bá béèrè nǹkan Adárípọ́n, ó lè sọ fún mi. Ìwọ béèrè náà, ó sì mọ òótọ́ mi. Ibo ni Adárípọ́n kó owó rẹ̀ sí? Nítorí mo mọ̀ pé kò jẹ́ kó owó rẹ̀ sí báǹkì. Bọ́láńlé ta kìjì, ṣùgbọ́n ó tètè sojú fúrú. Lérò pé Àlàbá kò tí ì fura. Adárípọ́n. Irú ènìyàn wo ló ń pe Adárípọ́n rí? Bó tilẹ̀ ṣe mí nìkan ni mo wà lọ́wọ́ rẹ̀. O rò pé ó jẹ́ fi irú àṣírí yẹn hàn mí? Bí yóò fi hàn ẹlòmíràn, a sì jẹ́ Bọ́láńlé níbi tí àwọn èdè ńláńlá wà. À ń bọ̀ nítorí Adárípọ́n ò ká obìnrin sí rárá. A ò tó rí abẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀. Àfi ẹni tí ó bá ń tan ara rẹ̀ jẹ. Ṣùgbọ́n ká ní o mọ̀ ọ́ ni kò bá sọ fún mi. Bí mo bá mọ̀ ọ́ tilẹ̀ kọ́ mọ́ báyìí, n ó sapá láti tètè mọ̀ ọ́ ni. Gbàrà tí mo bá sì mọ̀ ọ́ ni n ó wá sọ fún ọ. Ó ti di dandan báyìí. Ìṣòbò tí ọ̀kan nínú àwọn ọmọ méjì tó bí kú ni. Wọ́n ń kí i, wọ́n ní Ọlọ́run ó dá ọ̀kan yòókù sí o. Ó ní ó di dandan. Àlàbá rọra rẹ́rìn-ín ni kò fọhùn. Àbọ̀ gbà mí gbọ́ ni Labalábá. Kí ni ṣe? Mo mọ̀ pé òótọ́ ló sọ. Èmi ò finú tán ọ Labalábá. Ìwọ náà sì gbọ́dọ̀ finú tán mi o. Àlàbá tún rẹ́rìn sínú. Ọ̀rọ̀ à ń gbani gbọ́ nìyí. Ìyàwó òjijì tí ènìyàn rí lọ́fẹ̀ẹ́ lófò, tó ń kẹ́ olúwa rẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀, tó ń fún olúwa rẹ̀ lówó, tó tún ń fún un lọ́tí, fún un lóúnjẹ. Ṣé kí ènìyàn sọ fún un kí olúwa rẹ̀ wá sọ irú àǹfààní ọ̀fẹ́ yìí nù?
àfi ìgbà tí a bá tú iṣu dé ìdí ìkòkò ni a ó tó lè dẹ̀yìn. Oúnjẹ àárọ̀ ọjọ́ náà kò lọ tààrà lẹ́nu Àlàbá, ṣùgbọ́n Bọ́láńlé jẹun gbádùn tí ó fi hàn pé bóyá ni ó ti lè jẹun tó bẹ́ẹ̀ lálẹ́ àná. Yóò kúkú gbà àwẹ̀ díẹ̀ yìí tí oúnjẹ yìí náà nígbà tó bá tó àkókò, ṣùgbọ́n kó máa jẹ sàárì lọ́nà báyìí. Òní àsè, ọ̀la ibi. Wọ́n múra, wọ́n kọrí sí Yékẹ́mi. Wọ́n lọ síbi tí Àlàbá bo àpótí tí wọ́n gbé ní báǹkì mọ́. Bọ́lá bí èmi bá ti fi ibẹ̀ hàn tán ni èmi ó padà sí ìgboro. N kò ní yá lọ́dọ̀ adarí pọ́n. Ó ṣàyẹ kí wọ́n tilẹ̀ máa rí mi díẹ̀ níbi tí mo ṣẹ̀ṣẹ̀ kó sí nílòkò rẹ̀. Kò ní dára kí èmi má yà níbẹ̀ ní tèmi, ṣùgbọ́n èmi náà ò ní pẹ́ ṣá. Kíákíá lèmi náà ó padà sí ìgboro, ṣùgbọ́n kí n ṣáà wo àlàáfíà rẹ̀ ni. Kò jù bẹ́ẹ̀ lọ. Ojú tó ti mọ́ni rí kò lè sọ pé òun kò mọ́ni mọ́, ṣùgbọ́n mọ nǹkan tí ó sọ fún o. Àwa ni a mọ bí àárín wa ti rí. Òun ò mọ ibi tí ó sọ̀rọ̀ dé fún o. Kí ni mo lè sọ fún un? Kó dàá pọn pátápínra rẹ̀ àti gbọ́ pé ilé mi ló sùn mọ́jú. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Nítorí àbínitúbini, nítorí àbèrè tún béèrè tí kì í jẹ́ ká máa pe ọmọ àbúrò lọ́mọ ẹni. Àbí ó ti gbà tán. Ọlọ́run nìkan ní jẹ́rìí àfẹ́yìn pínran o. Ìyálẹ̀ta ni wọ́n dé ibi ìgboro tí Àlàbá ti bọ àpótí báǹkì mọ́ abẹ́ ìtàkùn. Àlàbá náwó sí ibẹ̀ gan-an. Ó ń wo Bọ́láńlé lójú. Ojú Bọ́láńlé kò fi hàn pé ara ń wá òun pé owó tùlùtù ló wà nínú ilẹ̀ níwájú òun níbẹ̀. Ohun tí ó jẹ́ kí n fi hàn ó ni pé mo fẹ́ kí ó yé ìwọ àti adarí pọ́n pé ìmọ̀ràn tèmi kì í ṣe láti dá nǹkan kan rá. Ó ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ ní ọdẹ kan yìnbọn nítòsí tí àyà Àlàbá àti ti Bọ́láńlé já. Wọn kò rí ọdẹ yìí, ọkàn wọn sì wá balẹ̀ nígbà tí ọta ìbọn kò bá ẹnì kankan nínú wọn. Ojú la rí, ẹ̀dá kan ò rínú. Bọ́láńlé ṣe lè mọ̀ pé Àlàbá ti mọ̀ pé kò sí owó kankan nínú àpótí abẹ́ ilẹ̀. Ó ṣe lè mọ̀ pé inú ire Àlàbá kọ́ ló tó bẹ́ẹ̀. Wọ́n padà já ojú ọ̀nà. Àlàbá sì kọrí sí ọ̀nà Yékẹ́mi. Bọ́láńlé gba ọ̀nà àbá olóró lọ ní tirẹ̀. Bí Bọ́láńlé ti parẹ́ mọ́ Àlàbá lójú, Àlàbá rọra padà lọ sí ibi tí wọ́n ti ń bọ̀. Àlàbá bẹ̀rẹ̀ sórí ibi tí ó rí àpótí náà mọ́. Ó ń wo ilẹ̀ ibẹ̀ fínífíní. Ó sì rí pé bí òun ti fi ọwọ́ òun sí ni òun bá. Ẹnikẹ́ni kò tí ì yí ọwọ́ òun padà. Ó wá fẹ́ wọ àpótí náà kúrò. Kí ó fi jẹ́ pé bí Bọ́láńlé bá mú Ṣítù débẹ̀ yóò dàbí ẹni pé ẹnìkan ni ó wá hú owó kúrò níbẹ̀. Bọ́láńlé yóò máa búra pé òun Àlàbá ti padà sí Ilé Ifẹ̀. Ọ̀rọ̀ pé à ń wulẹ̀ ṣàlàyé pé ìwé báǹkì nìkan ni ó wà nínú àpótí kò ní ṣẹlẹ̀ mọ́. Oníkálùkù á gba kámú. Àwọn onítọ̀hún ni yóò wá máa ṣàlàyé fún òun tí òun ó máa ṣe bí ẹni tí kò gbà wọ́n gbọ́. Jẹ̀bẹ̀tì á wá gbé ọmọ lé wọn lọ́wọ́. Àgúnlá, àgùntẹ̀tẹ̀. Àfi tí ọkọ́ tí kò wá sí nítòsí yìí. Àlàbá wá gbogbo àyíká ibẹ̀ kò rí ọkọ́. Àdá jẹ́ àdá kò rí. Ó tajú kan orí ẹ̀ka igi gbígbẹ kan nílẹ̀ nítòsí. Ó fà á ya. Ó ń gbìyànjú àti fi gbẹ́lẹ̀. Ilẹ̀ sì ti le. Ẹnu igi yìí kò rán. Ó ṣáà kan há pùràpùrà bí ìgbà tí ènìyàn bá họra lásán ni. Ẹ̀ẹ̀kan náà ni ó ta tí were tí ó gbúrò ẹsẹ̀ ẹnìkan tí ń bọ̀ nítòsí. Ó sọ igi ọwọ́ rẹ̀ sílẹ̀. Ó sì túbọ̀ farapamọ́ láàrin ìtàkùn. Láìpẹ́ ó rí ọdẹ kan tí ń kọjá lójú ọ̀nà. Ọdẹ yìí fi àpò dùn kọ̀ọ̀kan kọ́ ẹ̀gbẹ́. Ẹ̀jẹ̀ ń ro tó sílẹ̀ lára àpò yìí. Ní ọdẹ yìí bá tẹnubọ ìjà lásìsùn tí ó ń ki ọ̀kẹ́rẹ́, tí ó ń ki ase, tí ó ń ki ògúndélé ọdẹ tí ṣe wọ́n léṣe. Ó ní láti jẹ́ pé ase tàbí ọ̀kẹ́rẹ́ ni ọdẹ yìí pa sínú àpò ẹ̀gbẹ́ rẹ̀. Yóò máa finú ro bí òun ó ti fi jiyàn lọ́sàn-án tàbí lálẹ́. Ọdẹ fẹ́rẹ̀ má ti lọ tán nígbà tí Àlàbá ń gbọ́ ohùn àwọn kan tí ń sọ̀rọ̀ bọ̀. Àjẹ́ pé kí òun tún dúró sábẹ́ ìtàkùn náà ni. Ó lúgọ, ó bọ́ sẹ́yìn igi rẹ̀ kan. Ó wá kúkú jókòó fẹ̀yìntì sẹ́gbẹ̀ẹ́ lọ́hùn-ún. Àwọn tí ń bọ̀ kò tí ì dé tí ó fi ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Òní náà sì ni ká sá kúrò níhìn. Ká ti lè sá kúrò nífẹ̀ẹ́ pátápátá jìnnàjìnnà. Ká forí lé ẹ̀yìn odi kan. Ó ṣe òkè òkun pẹ̀lú. Ó gbọ́dọ̀ jìnnà rere gan ni. Kò jù bẹ́ẹ̀ lọ. Ohun tó mú mi fẹ́ràn rẹ ju àwọn yòókù lọ nìyí. Ìdí àtòrí. Ìwọ náà ó sì jèrè rẹ̀ níṣe àná yìí ná. Ó sì ti yára tàn án débi pé ó ti yára mú ọdẹ ìhín yìí. Ó fẹ́rẹ̀ lè fi nǹkan mìíràn hàn ọ́ pẹ̀lú bíi kíni rí. Ẹ̀yin obìnrin ò dáṣá. Obìnrin sì tún yàtọ̀ fún obìnrin o. Wọ́n ti fẹ́rẹ̀ sọ ẹlòmíràn di ajá tí wọn ò sì ní sọ nǹkan kan fún un. Àmọ́ tèmi Bọ́láńlé yàtọ̀ gédégédé ni. Obìnrin mẹ́ta, aya Ṣítù. Má tàn mí adarí pọ́n, ọmọ ìwọ̀n ara mi lọ́dọ̀ rẹ̀. Èmi wá ní aya Ṣítù àbí àwọn èdè ńláńlá. Ṣáà jẹ́ kí n ṣiṣẹ́ tèmi yìí tán bí o bá fẹ́ kí o jẹ́ kí a sá lọ. Bí o bá sì fẹ́ fojú rí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ kí o jókòó sí yìí, ìwọ àti àwọn yòókù kí ẹ máa bá òṣì yín kiri. Ohun tí mò ń bi ọkọ ló ń dáhùn. Àní báwo lo ṣe rí mú bí àgùntàn bẹ́ẹ̀? Ó lóògùn ní àbí báwo? Òkúkú kọ́.
pàṣípààrọ̀ ni. Ó ní kí èmi náà sọ ibi tí ìwọ ń kó owó rẹ sí fún òun. Ó sì sọ fún un. Mo ṣe lè sọ nǹkan tí n kò mọ̀. Bó o bá fi sọ fún un, tọ́wọ́ mi bá tẹ̀ ọ́, ajá ò dára jù ọ́ lọ. Èmi Bọ́láńlé. Mo sọ fún un pé n ó wádìí, kò jù bẹ́ẹ̀ lọ. Ìdí ọ̀hún náà ni mo sì ń wá yìí. Àbí mo purọ́ fún un nìyẹn? A kì í mọ̀. O lè mọ ibì kan tí mo lówó kan sí. Bí o bá fi hàn, kí o sì mọ̀ pé o ti jogún tirẹ̀ lọ́dọ̀ mi nìyẹn. Ènìyàn ò lè jẹ iṣu rẹ̀ léèbù tán, ó tún fẹ́ jẹ ìgbodò. Ibo ni mo á tilẹ̀ mọ̀, adarí pọ́n? Àbí ènìyàn wulẹ̀ máa sọ èyí tí kì í ṣe ara rẹ̀? Àti wípé ààyè tún dà. Ṣèbí bí a bá ti hú èyí tán, à ń sá lọ ni. Ìyẹn ọ̀kan ṣá. Wọ́n ti dé ìdí òru wọ̀. Àlàbá ń yọjú wò wọ́n. Ṣítùwé ńlá wà ní báńdéèjì mọ́rí. Ó sì gbé sọ́bìrì lé èjìká kan. Bọ́láńlé gbé jígà kan rù tí wọ́n fi dé ìdí òru wọ̀. Ìdí òru wọ̀. Àlàbá tún wo Bọ́láńlé. Ǹjẹ́ ìdí òru wọ̀ kọ́ ló yẹ kó máa jẹ́? Bí òru wọ̀ ti korò, bí ìjogbo ni ìwà ọwọ́ Bọ́láńlé korò. Ìjàmbá ọwọ́ rẹ̀ korò ju òróǹro lọ. Ìdí òru wọ̀ ni orúkọ tó yẹ. Ǹjẹ́ ìgbẹ̀yìn Bọ́láńlé lè sunwọ̀n báyìí? Ṣítùgbé sọ́bìrì ọwọ́ rẹ̀ ó fẹ́ máa fi gbẹ́lẹ̀. Ó dúró sí i. Ó gbọ́ tí Bọ́láńlé sọ pé ta ló ti yára dé yìí ná? Ìbá o. Ó rí pé wọ́n ti wúlẹ̀ níyìn ni. Wọn ò wúlẹ̀ ni wọ́n bo nǹkan mọ́lẹ̀. Gbọ́ tèmi mọ́ tirẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Kò tí ì tó 30 ìṣẹ́jú tí mo kúrò níyìn, èmi àti Labalábá. Bí a ti fi yìn sílẹ̀ kọ́ nìyí, lẹ́ẹ̀kan yẹn, bí wọn ò bá fi ibẹ̀ hàn ènìyàn, ó lè dá a mọ̀. Ó gba Labalábá alára tó ìṣẹ́jú mélòó kan kí ó tó lè rí àmì tó ṣe sára òrúwọ yìí. Kó tó wá rí igi kékeré kan tó fi gúnlẹ̀. Ẹ̀yìn náà ni ẹnìkan wá wúlẹ̀ yìí, kò jù bẹ́ẹ̀ lọ. Ká sì tún ló lè ṣe àfi ìwọ náà. Àbí ẹlòmíràn wà lọ́dọ̀ yín nígbà náà? Píntín. Àwa méjì náà la dúró sí yín, kò jù bẹ́ẹ̀ lọ. Àbí ẹnìkan sì wà nínú igbó tó ń wò yín nígbà náà? Jẹ́ kí n wò náà. Onítàn kò gbẹ jìnnà. Igi tó fẹ́ fi máa gbẹ nìyí. A ò mọ nǹkan tó ṣí lọ́wọ́. Bóyá ó tilẹ̀ wá ọkọ lọ ní báyìí. Jẹ́ ká sá síbì kan. Ká máa wo ìgbà tí yóò dé. Ká jẹ́ kó wù tán. Ká wá gbà á lọ́wọ́ rẹ̀. Ìranù wá nìyẹn àbí òráyè. Ó jẹ́ ká ṣe nǹkan tí a ní ṣe gírí. Ká máa lọ ní tiwa. Bó bá ń bọ̀, tó kó àwọn mìíràn lọ́wọ́ pẹ̀lú rẹ̀ ńkọ́? Bó bá gbé ìbọn dání ńkọ́? Ṣítù bẹ̀rẹ̀ sí gbẹ́lẹ̀. Ọwọ́ òsì nìkan lórí tẹ̀mọ́ sọ́bìrì. Báńdéèjì ọwọ́ ọ̀tún rẹ̀ dàbí aṣọ ọwọ́ eégún ni. Ilẹ̀ náà kò ṣeé gbẹ́ fún un. Ó ní kí Bọ́láńlé máa sọ jígà. Bọ́láńlé kò tilẹ̀ lè dá jígà gbé sókè débi pé yóò máa fi sọlẹ̀. Ṣítù tún tì í kúrò níbẹ̀. Ó fi ọwọ́ òsì sá sọ́bìrì mọ́ ilẹ̀. Ó ṣàkàn ń họ ilẹ̀ díẹ̀díẹ̀ ni. Kò ràn débì kan, ṣùgbọ́n bóyá bó pẹ́ tí ènìyàn ti ń sọ̀kò sí ilé lè wó. Ó tún múra sí i. Nígbà tí ó ṣe nítòótọ́ ilẹ̀ dàbí ẹni pé ó ń rọ̀ sí díẹ̀díẹ̀. Bọ́láńlé wá gba sọ́bìrì. Ó fi ń họlẹ̀. Ó ń bù dànù. Ọ̀gán ikán mà ní èyí jọ o. Ikán kẹ̀ jẹ́ ń wò ó. Ọ̀gán ikán ni nítòótọ́. Ìwé pépèpé wo ni wọ̀nyí? Jẹ́ kí n yẹ̀ wò ná. Kí ni wọ́n kọ yìí? Báǹkì Ìlàrẹ́. Ìwé ìṣirò ojoojúmọ́. Ikán tí mú nìyẹn. Jẹ́ kí n tètè máa gbẹ́ kí ikán tó mu gbogbo rẹ̀ tán. Wò ó bí wọ́n ti ń ṣe wìnìwìnì. Èwo ló tún kù níbẹ̀ báyìí? Ikán ti mú gbogbo rẹ̀. Gbẹ́ díẹ̀ síná. Owó ṣàgbọ́dọ̀ ṣẹ́kù níbẹ̀. Ó ṣe àjẹkù ikán. Wọ́n ń gbẹ́lẹ̀ tipátipá. Báńdéèjì tú sọnù lára Ṣítù. Wọ́n ń gbẹ́lẹ̀ kìtàkìtà. Bówó tilẹ̀ wà níbẹ̀ tẹ́lẹ̀. Ó yí Àlàbá báyìí pé ikán ti mú. Ká tó sọ pé kò sí kọ́bọ̀ níbẹ̀ tẹ́lẹ̀. Bí ikán kò mú tẹ́lẹ̀, òfurú gbádá ìwọ̀n ìbàbá níbẹ̀. Ṣùgbọ́n ikán yìí wá dàbí ẹni pé ó ti mú aáwọ̀ kúrò lọ́rùn òun. Ọrùn òun wá mọ́. Bí wọ́n gbẹ́lẹ̀ dé ìsàlú ọ̀run báyìí, ilé ikán ni wọ́n máa kàn. Aláṣejù tí gbẹ́sà òkété já sí ìsàlú ọ̀run. Àwọn tí wo mọ́ ọ̀ràn tí wọn kì í dẹ̀yìn. Wọ́n ti máa làágùn akọ lọ́hùn. Àpótí owó ńlá sì ni o, ìdí àtòrè. Mo ṣe wá lè mọ̀ báyìí. Àbí Labalábá ti gbé e lọ ni. Ìwọ náà kọ́ ló lè sọ. Ìwọ náà tí orí oko ní oko ikún kí o tó lọ gbin ẹ̀pà sínú rẹ̀. Ó lè ọ̀dàlẹ̀ burúkú. Wò ó ìdí àtòrè. Ó padà lọ bá. Sọ fún pé kí ó jẹ́ kí ẹjọ́ sá lọ. Iṣẹ́ sùúrù ni o. Iṣẹ́ ọjọ́ òní nìkan kọ́. Èmi ti kó gbogbo owó tí mo níjọ. Mo ti rì mọ́lẹ̀ níbì kan. Àpótí irin ni mo rì mọ́ nínú. Mú Labalábá lọ síbẹ̀. Kí o jẹ́ kí ó hù. Eléyìí yóò jẹ́ kí ó gbà ọ́ gbọ́ dáadáa. Nígbà tí ẹ bá hù ìyẹn tán, yóò fi sọ ibi tí ó gbé owó tìyín pamọ́ sí fún ọ. Gbogbo rẹ̀ ni ìwọ ó wá kó tí yóò máa bọ̀ lọ́dọ̀ mi níyìn tí a ó ti yìn sá lọ láì yọjú sí ìgboro mọ́.
Ibo ni kí n mú lọ tí yóò ti wú owó rẹ̀ ọ̀hún? Ṣé orí ilé mi tí mo ṣẹ̀ṣẹ̀ parí ní Ìjùgbẹ̀? Lọ sí àgbàlá tó wà lẹ́yìn rẹ̀, ó sì rí igi awóyaya tó ṣẹ̀ṣẹ̀ ń fẹsẹ̀ múlẹ̀. Bí ènìyàn fọwọ́ fa igi awóyaya yìí yóò tú. Ẹjọ́ tú lábẹ́rẹ̀ ní àpótí irin tí mo kówó sí wà. Ẹjọ́ kó owó náà pamọ́ sínú ilé lọ́dọ̀ rẹ̀. Ọjọ́ 7 òní ni kí ẹ ṣe bẹ́ẹ̀. Bó bá dòru, ìwọ máa bọ̀ lọ́dọ̀ mi níhìn-ín. Èmi náà ó ti múra sílẹ̀. Kó owó tirẹ̀ náà mọ́ o. Ká wá sá lọ síbi tó bá wù wá. Mo finú tán ọ ní o. O ò sì gbọ́dọ̀ má ṣe ojúṣe rẹ o. Nítorí pé ṣíṣe ojúṣe rẹ ni yóò mú èrè wá fún ọ o. Èmi kúkú ni Táńtọ́lọ́run tí ò fi dẹ̀gbẹ́. Gbà tí Táńtọ́lọ́run bá pẹran tán ni ó tó gbà lẹ́nu rẹ̀. Bí o tún wí ni wọ́n ṣe ṣá o. Iṣẹ́ bọ́ra parí. Kábọ̀ sí orí 17 tí ṣe dàrúdàpọ̀. Tààrà tí Àlàbá ń tí ó kó bọ̀ tí ó sọ̀kalẹ̀ ní Arùbíìdì, táksì Ìjùgbẹ̀ ni ó pè. Ó sọ̀kalẹ̀ ní tòsí ilé ìwé kan níbẹ̀. Ó ń fojú wá àwọn ilé tuntun tí kò tíì sí ẹni tí ń gbé inú wọn. Kò pẹ́ tí ó fi rí ọ̀kan tí wọ́n kọ àkọlé yìí sí iwájú rẹ̀. Ilé yìí wà fún híháyà. Béèrè lọ́dọ̀ Bọ́láńlé Ṣítù, Ìyànà Ayétòrò, Ìta Òtútù, Ilé Ifẹ̀. Àlàbá rìn yí ilé náà po bí ẹni tí ń wá ilé tí yóò háyà. Kò rí ọ̀nà tí ó lè bá wọlé. Ó yí ipò lọ sí ẹ̀yìn àgbàlá. Ó ń wọ̀tún wò sí. Ó sì tọ́ kéré sórí àgbàlá. Ó gba ibẹ̀ wọ inú àgbàlá lọ. Ó bẹ́ sílẹ̀ kì í lọ́hùn-ún. Igi awóyaya aṣọ ṣọ́rọ́ kan báyìí wà ní igun àgbàlá náà ní tòótọ́. Ó ga ju ọ̀gángán ìdodo ènìyàn lọ. Wọ́n gbìn sínú ọrùn ìkòkò kan. Wọ́n sì fi símẹ́ǹtì rẹ́ gbogbo ilẹ̀ àgbàlá yìí pátápátá tí ó fi jẹ́ pé inú símẹ́ǹtì ni ìkòkò tí awóyaya yìí ti wù tí yóò jáde. Àwọn mọlémọlé kò tí ì kó gbogbo irinṣẹ́ wọn lọ tán. Àlàbá kò sì ṣe ní kò ṣe jì jígà ló gbé tó bẹ̀rẹ̀ sí hú ìkòkò yìí jáde. Kíá ló ti fa igi awóyaya tú. Ó bá àpótí irin kan lábẹ́ igi yìí ní tòótọ́. Ó ṣí tipátipá. Ó sì bá ìdì owó kọ́rẹ́nsì nínú rẹ̀. Náírà 10 ní gbogbo rẹ̀. Àpótí náà sì kún fọ́fọ́fọ́ ni. Àlàbá tún pa àpótí dé. Ó gbé lé orí àgbàlá. Ó tún tọ́ kẹ́rẹ́ sórí àgbàlá. Ó sì sọ̀kalẹ̀ sí òdì kejì lọ́hùn-ún. Ó gbọn ara àpótí yìí nù dáadáa. Ó sì gbé èrò. Ó gbé ìrìn jìnnà díẹ̀ sí ilé yìí kí ó tó dúró lójú títì. Kò fẹ́ wọ táksì tí ẹlòmíràn bá wà nínú rẹ̀ tẹ́lẹ̀. Ó ń wá èyí tí yóò máa kọjá lọ lófo. Èyí tó bá ń bá inú mímọ́ bọ̀ bí àṣà aláṣà. Ó ṣe. Táksì kan ń bọ̀ lófìfo ní tòótọ́. Táksì! Ìdí ọ̀mọ̀! Táksì gbé e lọ sí ìdíkọ̀ ní ìdí ọ̀mọ̀. Bí èrò tí ń lọ sí Ìbàdàn tàbí Èkó. Táksì sọ̀ kalẹ̀ ó lọ ní tirẹ̀. Ó pẹ́ díẹ̀. Àlàbá tún pe táksì mìíràn. Táksì! Gáréèjì Òkè! Ó tún wọ táksì lọ sí gáréèjì Òkè bí ẹni tí ń lọ sí Iléṣà. Nígbà tí táksì yìí lọ tán, Àlàbá tún pe táksì mìíràn. Táksì! Lóko rẹ̀! Táksì eléyìí ló gbé e délé ní Lóko rẹ̀. Ilé tí ó ṣẹ̀ṣẹ̀ gbà lánàá tí kò tíì sun oorun kankan nínú rẹ̀. Ó mú kọ́kọ́rọ́ jáde lápò. Ó ṣílẹ̀kùn. Ó sì wọlé. Ó gbé mátírẹ́ẹ̀sì orí ibùsùn kalẹ̀. Ó fà á ya lábẹ́. Ó kó owó yìí sínú mátírẹ́ẹ̀sì. Ó sì gbé ilé ibùsùn padà. Ó bọ́ sóde. Ó ra abẹ́rẹ́ àti òwú. Ó sì tún padà wọlé. Ó gbé mátírẹ́ẹ̀sì sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kejì. Ó sì rán ojú ibi tí ó ti fà á ya. Ó rán pa. Ó sì tún gbé ilé ibùsùn padà. Ó wá tẹ aṣọ lé mọ́ránmọ́rán. Ó kó òwú tí ó yọ nínú mátírẹ́ẹ̀sì jáde sóde. Ó lọ dànù. Ó gbé àpótí irin bọ́ sẹ́yìn kùlé. Ó sì kó erùpẹ̀ sí nínú. Ó gbé jáde sí títì. Táksì! Òrótó! Táksì gbé dé Òrótó. Táksì lọ. Àlàbá wá kó sínú mọ́tò kan tí ń lọ sí ọ̀nà Ìyẹ̀rẹ̀. Àwọn èrò ọkọ̀ ọ̀nà Ìyẹ̀rẹ̀ náà ń wọlé. Bí wọ́n ti ń jókòó ni wọ́n jáde lọ ra nǹkan tí wọn kò tíì rà tí wọ́n fẹ́ mú lọ sóko. Bí wọ́n bá rà tán, wọ́n á tún padà sínú ọkọ̀. Gbogbo ẹrù wọn ni àwọn onímọ́tò ń gbé lé orí mọ́tò tí wọ́n sì ń fi okùn dè mọ́ ibẹ̀. Àlàbá pe oníbúrẹ́dì. Ó sì sọ̀kalẹ̀ jáde nínú mọ́tò. Kọ̀rọ̀kọ̀rọ̀ ló rìn kúrò ní ìdíkọ̀ Òrótó tí ó fi dé Ìyékéré. Ó dúró níwájú ṣọ́ọ̀ṣì kan báyìí tí ó wà níbẹ̀. Ó sì wọ táksì padà sí Lóko rẹ̀. Onímọ́tò ti sọ gbogbo èrò rẹ̀ kalẹ̀ lọ́nà Ìyẹ̀rẹ̀ kó tó rí pé àpótí kan ṣẹ́kù tí ẹnikẹ́ni kò gbé lọ. Yóò máa rò pé wọ́n gbàgbé rẹ̀ ni. Yóò máa rò pé lọ́la lọ́túnla onítọ̀hún gbọ́dọ̀ wá pàdé òun ní Òrótó tàbí ní Abà tí ó gbé sọ̀kalẹ̀ láti bèrè àpótí rẹ̀.
yóò fẹ́rẹ̀ tó ọ̀sẹ̀ kan kí ó tó gbé lọ fún àwọn ọlọ́pàá tàbí kó tilẹ̀ gbé sọnù pàápàá bí ó bá ṣì wò tí ó rí pé erùpẹ̀ ni ó wà nínú rẹ̀. Ta ni yóò jẹ́ kí àwọn ọlọ́pàá máa dá òun ríboríbo kí wọ́n máa béèrè katikísìmù lọ́wọ́ òun? Olè ló mọ ẹsẹ̀ olè tọ́ lórí àpáta. Àlàbá wo gbogbo yàrá rẹ̀ fínífíní bóyá òun ò rí kinní kan tí ó lè tú òun fó, ṣùgbọ́n kò rí nǹkan kan. Inú rẹ̀ wá dùn dé ògóró ẹ̀yìn. Bí ó bá ń ṣe ìtọ́jú àwọn aya àti ọmọ Sámínù báyìí, kò sí ẹni tí yóò lè sọ pé àájò oúnjẹ lòun ń ṣe. Yóò hàn ketekete pé òun fínúfíndọ̀ ṣètò Ọlọ́run ni. Nígbà tí ọjọ́ pó fírí díẹ̀, Àlàbá gba ọ̀nà ìta òtútù lọ lọ́dọ̀ Bọ́láńlé. Bọ́láńlé ti tún gún régèdè. Ó pẹ́ tí ó ti ń retí rẹ̀. Wọ́n jọ jẹun, wọ́n sì mú fàájì nínú pálọ̀ láì sọ̀rọ̀ já nǹkan bàǹtìbàǹtì tó wà nílẹ̀. Wọ́n mutí kárakára. Àlàbá sì ń fa sìgá láfàpá lẹ́rẹ̀kẹ́ láfàranjú. Rédíò Bọ́láńlé ń kọrin, ó ń lùlù, ṣùgbọ́n wọn kò jó. Ọtí wọn ni wọ́n mu. Òjijì ní rédíò bẹ̀rẹ̀ ìròyìn alẹ́. Ilé ìdájọ́ àwọn afipájalè ti parí ẹjọ́ lórí ẹ̀sùn ìfipájalè tí a fi kan àwọn ọ̀daràn méjì, Alhaji Saminu Babárìndé tí àdàpè rẹ̀ ń jẹ́ Mílíọ̀nìà àti Fọlọ́runṣọ́ Láwóore tí àdàpè rẹ̀ ń jẹ́ Sọ́bìrì. Adájọ́ sì ti sún ìdájọ́ sí ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀. Bọ́lá ó gbọ́? Kí ló ṣẹlẹ̀ nílé Bọ́láńlé lẹ́yìn tí Àlàbá ti lọ jí owó Ṣítù? Ẹnìkan ìbò níṣu wà débi igun àjọmọ́ fi ọkàn bá ara wa bọ̀ náà ni. Ojú ìwé 16 ibẹ̀ la dé. Ìwé àtótó arére tí bàbá wa olóògbé Ọládẹ̀jọ Ògúndíje tí wọ́n kọ àkọlé 17 ní Dàrúdàpọ̀. Yorùbá dùn ká àtótó arére Yorùbá dùn ká. Bọ́lá Ọ̀ṣunwò lórúkọ mi. Owólabí ni bàbá tó bí mi lọ́mọ. Mo ní Ṣàró àwọn Gani mi oníbú ẹja Ṣàró gbọ́gbọ́n ayé àwọ̀ atárúgbó ṣe lóge. Èmi lọ́mọ Ṣàró ọ̀gbẹ́ tòjò tẹ̀rù mo níbú àwọ̀ ọ̀wọ́ tán ibi gbogbo ní jẹ́ lómi. Bẹ́ẹ̀ ṣe ń gbádùn ẹ máa bá wa like, ẹ máa comment, ẹ máa share, kẹ́ ẹ tún subscribe sí. Àjọṣe wa ò ní bàjẹ́, àwa láò máa wá, ẹ̀yin láò máa bá. Ìpàdé wa wọ̀ bí ọjọ́ rọ̀.